ìyanu. Mẹ́bí wọ́n ló níṣẹ́ ara ó bàbá mi, ọkọ mi, olúwa mi, oníṣẹ́ ìyanu. Olódùmarè lórúkọ rẹ̀ ń jẹ́. Ọgbọ́n orí rẹ̀ kò sẹ́ni tó lè túwò. Oníṣẹ́ ara ó, oníṣẹ́ ìyanu. Ọlọ́run tèmi, Ọlọ́run àwọn bàbá mi, Ọlọ́run tó ti wà káyé ó tó wà, Ọlọ́run tí ń bẹ títún bẹ lọ́wọ́lọ́wọ́. Bàbá mi tí ó mọ̀ ọ́ bẹ nígbà táyé ò bá sí mọ́. Paríparí ọlá, gbòrògodò ògo. Ọlọ́run àná, Ọlọ́run òní, Ọlọ́run títí láíláíláíláíláíláí. Mò ń pè oníṣẹ́ ara ó, oníṣẹ́ ìyanu lọ́lọ́run tèmi. Onísun ẹ̀jẹ̀ ọjọ́ ọjọ́ sí, mẹ́bí iṣẹ́ ara ló fi mú lára dá. Ọlọ́run tèmi. Òkú Lásárù lọ́jọ́ ọjọ́ sí, mẹ́bí iṣẹ́ ara ló fi jí dìde. Oníṣẹ́ ara ó, oníṣẹ́ ìyanu lọ́lọ́run tèmi. Mo ní ó gbé tálákà rèé jókòó pẹ̀lú ọmọ aládé. Oníṣẹ́ ara lórúkọ rẹ̀ ń jẹ́. Ọlọ́run tó lọ kọrin kése. Oníṣẹ́ ara ó, oníṣẹ́ ìyanu lọ́lọ́run tèmi. Bẹ́ẹ̀ ni, oníṣẹ́ ara, oníṣẹ́ ìyanu náà ni bàbá tèmi. Ọlọ́run tí mo gbójúlé, gbanigbani tí à ń sáyà. Ọlọ́run tó mú omi jáde nínú àpáta. Ọlọ́run tó jí òkú Lásárù dìde. Oníṣẹ́ ara, oníṣẹ́ ìyanu náà ni ọ́. Báwo ni ẹ ná? Ta látẹ̀ lè fi ọ́ wé? Kò sí nǹkan kan báyìí tó tiẹ̀ lè sún mọ́ ìdí agbára rẹ̀ bí ti ń wò kéré mọ́. Ìwọ lóníṣẹ́ ara o, ìwọ náà ni mò ń pè kí, tí mò ń yìn lógo, tí mò ń bá rúbúrúbú lójoojúmọ́, tí mò ń sọ wípé sàdánkátà, tí mò ń ṣe dànsákì fún lójoojúmọ́. Gbogbo yín tẹ̀sí ti darapọ̀ mọ́ mi lénìí. Mo ti fẹ́ ká mọ nǹkan dájú o, wípé oníṣẹ́ ara, oníṣẹ́ ìyanu lọ́lọ́run tèmi. Bẹ́ẹ̀ bá mọ̀, ẹ jẹ́ mi ó sọ fún yín dáadáa, nítorí kò sí nǹkan kan tó wù kó lè máa dojúkọ. Tó bá ti nígbàgbọ́ nínú oníṣẹ́ ara tí ń jẹ́ oníṣẹ́ ìyanu, a ó sì di dandan, yóò sì ṣe tiẹ̀ náà ni, yóò sì tún ṣe láṣẹ pé pàápàá. Ẹ jẹ́ kí n máa fi ọ̀rọ̀ kínkínní yẹn kí n máa fi kí yín káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tẹ̀ní lórí Kaftan television Yorùbá tiyín. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín Ọlá Onabajo, ìdíjí ìfẹ́ aláṣàkẹ́ tiyín gangan tí ò ṣe tí ò kọ́ mọ̀nà. Tí mo pé tí n bá ti dé báyìí, èmi àti àwọn gbajúgbajà, àwọn onímọ̀ náà lájọ máa ń wá. Ṣé wọ́n rí gbajúgbajà tá a jọ máa sọ̀rọ̀ lénìí? Wọ́n ti wà ń kalẹ̀, wọ́n ti wà ń digbí, wọ́n ti wà nínú ilé agodo pẹ̀lú mi báyìí. Tó bá tó àsìkò rẹ̀ ojú tiwọn. Ṣùgbọ́n ọ̀rọ̀mọ̀ràn kékeré tá a máa fi ṣíra wa létí lóòrè ní. Ó ní mo pe àkórí ẹ̀ ní kọ́kọ́ yọ ìtí igi ojú tiẹ̀ ná. Ọ̀rọ̀mọ̀ràn ni. Ẹ mọ̀ pé mo ti máa ń sọ pé kì í ṣe pé à ń pa láṣẹ, kì í sì ṣe pé a fẹ́ bá ẹnikẹ́ni wí. Ká kàn fi gbara wa nímọ̀ràn, ká fi jọ ṣíra wa létí ni. Kọ́kọ́ yọ ìtí igi ojú tiẹ̀ ná. Ọ̀pọ̀lọpọ̀ wa la fẹ́ràn láti máa yọ ìtí igi ojú olójú. Ní iṣẹ́ àwò. Gbogbo nǹkan tí lágbájá ń ṣe tí ò ṣe dáadáa, ìwọ lórí. Gbogbo nǹkan tí tàmẹ̀dù ń ṣe tí ò mọ̀ ọ́ ṣe, ẹnu rẹ ni wọ́n ti gbọ́. Gbogbo ohun tí wọ́n ṣe nínú ilé kejì tí ilé fi jóná, ìwọ gangan ló máa ṣàlàyé ẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ rèé, ìwọ kó ìtí igi há ojú tiẹ̀. Kò sẹ́ni lè sọ fún ọ, kò sẹ́ni lè gbéná wojú rẹ. Ó ṣe kọ́kọ́ lọ yẹ ara rẹ wò ní kọ́lọ́fín. Kó o wo gbogbo ibi tí wọ́n gan ti gbà kùnà. Kó o tó di tíṣà fọ́mọlàkejì. Àwọn olóyìnbó kan tiẹ̀ mọ́ sọ wọ́n pé tíṣà ló dùn ṣe jù
ó easy to do teacher. Ó mọ̀ pé do it like this, ṣe báyìí ṣé wọ́n fúnra ara rẹ̀ wọ́n bá ní òṣè kìíní òun ṣó lè dá sí. Tíṣà dùn ṣe gan ni. Kò sẹ́ni tí ò tiẹ̀ lè ṣe tíṣà. Kókó lọ yẹra rẹ wò ná, kókó yọ ìtì igi ojú ara rẹ kó wò bóyá o perégedé, kó wò bóyá wọ́n fúnra ara rẹ o ti wẹ̀, o ti yán kànkàn. Kó o tó bẹ̀rẹ̀ sí ní rí àléébù lára gbogbo àwọn ènìyàn tó kù tó súnmọ́ ọ. Bẹ́ẹ̀ dẹ̀ rèé ìwọ leléyìí bàbá rẹ́ni tó sọ fún ọ pé kíní ń ò mọ̀ sí dáadáa, bó máa ṣe máa ṣeré ó mò ń tòun lọ́tàá. Wọn ò lè báwọ wí, kò sẹ́ni lè correct ìwọ, ṣùgbọ́n ìwọ lè correct gbogbo ayé. Ó sì tún mọ̀ gan pa n tó lè dá sí. Ẹ wo orí ètò Ijiroro Òwúrọ̀ náà lẹ́wà lórí Kaftan Television Yorùbá tiyín. Gbogbo ọ̀rọ̀ tí mo mú sẹ́nu lẹ́nìí òun náà ni pé ẹ jẹ́ ká kọ́kọ́ máa yọ ìtì igi ojú tiwa ká tó máa rí ti ọmọlàkejì tó dúró tì wá. Eléyìí tó túmọ̀ sí pé ká kọ́kọ́ yẹ ara wa wò, ká sì wo gbogbo ohun tó dáa àti tí ò dáa níbẹ̀, ká ṣe àwọn àtúnṣe ká tó rèé di tíṣà fún ará ilé kejì tàbí ọmọlàkejì. Ẹ jẹ́ dé òkè lọ́rùn ẹ kí n fi ẹsẹ̀ ràjò díẹ̀ nígbà tí màá bá fi padà dé. Èmi àti àlejò mi náà lájọ máa dé. Ìyẹn ara lẹ́yìn máa ti lọ síbi kankan. À ń padà bọ̀. Ijiroro Òwúrọ̀ lẹ ṣe wà lórí Kaftan Television Yorùbá tiyín. Fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi, mo sọ fún alẹ́ kan mo ní orúkọ tèmi Ola Onabajo ayálò aṣọlá fún mi. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ àlejò mi tí mo lọ fi ijó gbé gẹ̀gẹ̀gẹ̀ sórí ìjókòó. Wọ́n ti wá wà ń kalẹ̀ báyìí, wọ́n ti wá dìbí. Àlejò mi káàbọ̀ sórí ètò. Ẹ ṣé gan. Àlejò mi. Ẹ fẹ́ fún mi ní baritone. Ẹ mọ̀ pé necessary lẹ́kọ̀ọ̀kan. Mo gbọ́ ẹ ṣe gan. Ká máa fi intro sí. Wà right. A máa wà alright last èmi àti yín. Definitely. Ẹ ti ń jù sí mi díẹ̀díẹ̀. Ó ga jù ẹ̀yin rálẹ̀ ti rí ojú àlejò mi lénìí. Ó ṣe é ṣe kẹ́ ti máa gbóòórùn bó ṣe máa lọ lórí ètò lẹ́yìn torí pé adùn alárinrin bẹ́ẹ̀ ni a tún ní gbọ́ngbọ́n nínú. Ṣùgbọ́n ẹ má ti jẹ́ kí n buyọ̀ já. Àlejò mi kí ló ń ṣẹlẹ̀? Mo wà alright. Ṣé dáadáa lẹ dé? Dáadáa ni. Àwọn tí ẹ jẹ́ ti agbádá yẹn. Ẹ ṣé gidi gan. Agbádá yẹn kan. Ó jọ ti original ìmọ̀ àwọn ogun. Ó náà mo jẹ́ mẹ́sàn 25 nílé. Ẹ má mú sí mi lórí jọ. Mi ò kó jẹ. Ẹ máa ń ṣe àfihàn ara yín fáwọn ará ilé. Ẹ̀dá náà, ẹ ṣé gidi gan. Orúkọ mi ni Olorundare Isaac, aka Jesus boy, fresh clean fine boy without Jericho. Èmi lọ́mọ tá àfọ̀já àrùn pọ̀ ọmọ kan tí mo custard kò wẹ̀ ó ń dán ìyẹn no be fumble. Èmi la kíkanjú ọmọ tí ń fẹyin jẹ búrẹ́dì, ọmọ tí ò fàmàlà pẹ̀lú gbẹ̀gìrì ṣeré. Ọmọ ẹlẹ́rìí kí ó ń lérí kànáńdé lé mẹ́la, ọ̀nẹ́ mọ́ gógógún ẹ̀mọ̀jó gbọ́n níní. Ṣé tún fẹ́ gbọ́? Èmi lọ dájú ọmọ tí ń jẹran dédé láì má pọnrún la. Olóríire ọmọ tí ń starch aṣọ òbúra. Ẹ ṣé, thank you. Try it. And somebody just clap for my girl. Ẹ dúró náà àwọn oríkì tẹ̀ kíra yín. Bẹ́ẹ̀ ni wọ́n. Ọ̀dájú ọmọ tí ń jẹran dídín láì pọnula. A máa jẹ one time. Ẹ gùdù gan. Àyìn jẹran yẹn ò ní ìgbà ń jẹran jẹ. Ẹ ti jẹ́wọ́ àsìkò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Àyìn jẹran jẹ o. Ẹ tún ní ẹ̀yin nìkan náà lè tún máa ń starch aṣọ òbúra. Bẹ́ẹ̀ ni. Ta ló ń starch aṣọ òbúra? Àwọn náà là ń starch aṣọ. Tí wọ́n ti mọ̀ pé kò sẹ́ni tó máa bá wọn rè. Ẹ̀yin tẹ́ bá ti ní kinní báyìí náà lè máa starch aṣọ òbúra. Ẹ ti mọ̀ pé yẹlé máa wá àti fún tọ́. Jẹ́ káṣọ ìbúra ẹ̀ kó gan dáadáa. Nínú oorun a tún ṣe fashion ìdí tá a fi ń starch aṣọ òbúra nìyẹn. Fashion tún kan ní oorun náà. Ẹ ti yí mọ́ mi lójú. Mi ìgbà kó jẹ. Ẹ bá sọ gbogbo àwọn iṣẹ́ tẹ́ máa ń ṣe pátápátá fáwọn ará ilé. Ó gba kọfí. Ẹ máa ń kí n máa ka gbogbo iṣẹ́ tí mò ń ṣe.
Kaaro. Well, okay. Number 1. Businessman ni mi. Mi ti rí náà, mo ti rí láti bí agbádá yín. Number 2. Mo tún máa ń jó. Mọ̀ jó bẹ́ẹ̀ ṣe wà yìí. Babájọ náà mo rí pé ṣòkòtò yín kò dé ìsàlẹ̀ dáadáa. Kó má bàa dọ̀tí tá bá ti ń jó ni. Number 3 o. Mo tún máa ń kọrin. Ìyẹn rap. Mo sọ bẹ́ẹ̀ náà mọ̀ rap torí mo gbà èmi lọ wájú ọ̀nà wọn tí ń ṣe rárẹ̀ èmi lọ dájú ọmọ tí ń jẹun ọdún náà akílódé ṣáàtì ní kẹbẹ̀rẹ̀ sí ní rap ni òya. Number ẹlẹ́kẹrin bá. Ẹlẹ́kẹrin mò ń kà. Èyí tó jẹ́ tó ṣe kókó tó ṣe gbòógì lọ́kàn mi. Mo máa ń yin Ọlọ́run ní style tèmi. Ní style tèmi yẹn kí n máa kéwì ní èdè Gẹ̀ẹ́sì, èdè òyìnbó. Kí n máa kéwì kí n máa fi yin Ọlọ́run. Ṣé wọ́n tún máa ń kéwì lódò òyìnbó ni? Ọlọ́run máa ń. Nítorí méjèèjì dàbí tí ò jọra wọn. Ewì. Èdè òyìnbó wọ́n máa ń pè ní urology. Lédè òyìnbó. So àwa máa ń ké urology yẹn ní èdè òyìnbó láti gbé Ọlọ́run. So ìyẹn gangan ni gbòógì tó jẹ́ number 1 nínú gbogbo ẹ̀. Ẹlẹ́karùn-ún kọ́. Ẹlẹ́karùn-ún. A ti mú ètò ṣe gbòógì. A máa ń ta anything, a dẹ̀ máa ra anything. Tó bá ti jẹ́ legit, tẹ́ bá fẹ́ ra mọ́tò, tẹ́ bá fẹ́ ra ogun tẹ́ ń ta. À ń ta gbogbo. Ẹlẹ́kẹfà nǹkan. Ẹja dẹnu dúró bẹ́ẹ̀. Tí ìsọyọ kan tó mi mọ̀ tí mo fi mọ̀ yín gan. Okay. Àṣẹ gbọ́ wọn rántí iṣẹ́ tí wọ́n ń ṣe mọ́tò pọ̀. Mo ti dárúkọ ẹ̀. Mo máa ń comedian náà ni mi. Ìgbàlódé wa dárúkọ. Aderinposonu. Aderinposonu láì mọ̀ yín. Laughter for. Àbí fẹ́ ṣe comedy fún wa lórí ètò. Ṣe comedy tí ó pọ̀ lénìí kẹ́ ẹ tó lọ. Lénìí kan tá a rí yín gbámú, tá a rí yín fà ní ẹsẹ̀ ṣòkòtò pé ẹ mọ̀ bọ̀ ní Kaftan television Yorùbá. Àwa wà ń bí. Ẹ ṣeun gan ni Jesus boy. Jesus boy lọ́tún, Jesus boy lósì. Ń bolẹ̀ ti rí torí gbà tẹ̀ dárúkọ yín, orúkọ tèmi ni Isaac o, kíní kan ẹ ṣáà ka àwọn orúkọ ń lọ ní rí Jesus boy ń bẹ̀. Báwo wá ni Jesus boy ṣe jẹ́? Jesus boy ni gbogbo wa sì ń pè yín lámọ̀ yín sí. Mo pe Jesus boy, mo ní aka Jesus boy, fresh clean fine boy without Jericho. Àwọn èèyàn máa ń rò pé mo máa ń gbéraga ni o tí n bá ń sọ pé fresh clean fine tó máa ń rò pé ibo ni fine boy wà lára ilé rẹ̀. Àwọn fine mo máa ń sọ fún wọn pé ọmọdún torí pé ẹ rí mi báyìí ní kálẹ̀ rí mi bí ọdún 3-4 sẹ́yìn ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. n ti rí fine yẹn nínú ni bí ó tẹ̀ tí ì ṣó púpọ̀. Mo máa ń sọ fún àwọn èèyàn pé ní ṣọ́ọ̀ṣì wa wọ́n máa ń ní nǹkan tó bá sọ ó ní wàá dà. Bẹ́ẹ̀ ni. Yorùbá mo fi ń pera mi ní fine boy. Ló dà sọ ẹ̀yin náà fẹ́ jọ àtútù ẹ fẹ́ dàbí àtútù fòyòyò ayé ìgbà ohun tó ń pera ẹ̀ ní fine boy òun gan sì ti wá di fine boy lẹ́ni ìsìn. Ó dà àwa náà ti ń lọ sí ọ̀nà fine boy. Yóò dà bẹ́ẹ̀ bá di fine boy tán fine boy tẹ́ ń sọ gangan bí alápá yín ó kà. Ó dá ẹ mọ́jẹ́ ń lọ sápá bẹ̀rẹ̀ ẹni ẹ fẹ́ràn láti máa yin Ọlọ́run ní èdè Gẹ̀ẹ́sì ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ ká lè wá túṣu dé ìsàlẹ̀ kókó gangan. Kẹ́ ẹ fẹ́ gbọ́ díẹ̀ lára. Bẹ́ẹ̀ ṣe máa yin Ọlọ́run. Okay. Let me first show gratitude to this God with a little bit of attitude. Considering his great frequency, amplitude, and magnitude, connecting with us right from above, so that from every servitude we are brought out to scale higher altitude. See, searching through longitude and latitude. I've come to discover is a God with so many attributes, known to be doing signs and wonders, performing miracles without consulting any oracle. The Lord mighty and strong, who we can rely upon on any battle. Even on our way to success, has cleared every obstacle without leaving any particle. Has also placed us at an inclined angle where we can receive continuous rain of his miracle. His number is never switched off.
is always available, kábíyèsí, ever reliable and dependable. The humanist honorable who is ever responsible. See, even in Psalm 23, he prepared jollof rice on our table. And yes, he told us that's just a preamble and the beginning, as long as you don't fumble. But stay focused on him and remain humble. Ọba tó ti wà, káyé tó wà. Is the God of time who is been before time to create time, still in time, making time, and forever be after time. Ọba wa nìyẹn. Ọ̀gá ẹsẹ̀ yọkàn tèmi o tí ò yé mi èmi ò rí inú Sáàmù 23 o ẹni prepare jollof rice on our table. Ó pèsè tábìlì oúnjẹ sílẹ̀ irú oúnjẹ wo ẹ̀yin lè máa choose oúnjẹ tẹ́ fẹ́ kó pèsè. Jollof ẹ̀yin fẹ́ràn jollof rice. Ó dáa ẹ bí alátẹ̀nilẹ̀ mi gan mọ̀ sọ pé he prepare shawarma on my table. Àti pizza náà. Ẹ mọ̀ wo ṣe o wọ́n tàbí wo ṣe torí mo fẹ́ sọ pé he prepare pizza on my table and ice cream. Ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀. Ẹ ṣàrọ̀ra torí jẹ̀díjẹ̀dí. Ẹ sọ pé ẹ bù mí ń gbà ẹ pé mi bú yín ẹ ṣàlàyé ni ẹ ń gbà mí nímọ̀ràn ni ó dà ṣe gbọ́ ayárálé tẹ ẹ̀yin gbóyún tẹ fẹ́ràn ice cream wọ́n ní kẹ́ mọ̀ rọra nítorí jẹ̀díjẹ̀dí ò mọ akọ̀wé o. Kò mọ akọ̀wé o. Àlejò mi ipa ò ní pín yín láṣẹ Ọlọ́run ọba mi ọba òkè ìdí iṣẹ́ kákéwì ìrúlọ́lọ́jì àti gbogbo ẹ̀tẹ́ wá ń ṣe yìí tá a fi mọ̀ yín yìí ó ti tó ọdún mélòó tẹ́ ti wà nídìí? Mo ti ṣe báyìí fún ọdún 5. Fún ọdún 5 tẹ́ ti ń kéwì tẹ́ ti irú ewì yìí tẹ́ ń ké tó sì dà pé ó dá yàtọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò fi bẹ́ẹ̀ sí nídìí ẹ̀ nítorí bí n bá tiẹ̀ máa sọ pé mo ti mọ irú èèyàn tó ṣe irú nǹkan tó súnmọ́ báyìí á pé bọ̀dá mi Gbénga fún wọn tán àwọn náà wọ́n ń ṣe irú àwọn nǹkan tó súnmọ́ báyìí ní ayé ìgbà wọn. Kí ni ẹ̀yin wá kí ló sùn yín débẹ̀ kẹ́ ẹ̀ tó dáhùn àsìkò mi sáré àágbé láti bẹ̀ tá a bá padà dé a fẹ́ dé òkè lọ́hùn kí lẹ fẹ́ ká lọ wò ń lé ṣé ẹ fẹ́ ká lọ wo Jesus Boy bóyá ẹ ní fọ́nrán kan tẹ́ fẹ́ ká lọ wò tàbí ẹ fẹ́ ká lọ wo orin kan bí ò bá ṣe ń ṣe ẹ̀yin lẹ ṣe tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ ká lọ wò ń lé ká fi sinmi díẹ̀. Mo ní iṣẹ́ kan tí mo ṣẹ̀ gbé jáde tí mo pè ní mathematics. Ṣẹ́yìn mọ̀ mathematics. Ẹ mọ̀ pé ní school a ní kan tó jẹ́ pé wọ́n pè ní mathematics. Mo yìí sì ní bèrè bẹ́ẹ̀ ni. Eléyìí a wá pè ní mathematics. Mathematics lélẹ́yìn kárí ewu nulẹ̀ nígbà bá dénú ẹ̀ sì sọ tó mathematics tó bá dé fún wa. Ẹ̀yin ará ilé àlejò mi ní ká lọ wo mighty ṣé wà ní orí YouTube? Ó wà ní YouTube. Wọ́n ní ká lọ wo mathematics láti ọwọ́ Jesus Boy. Ṣé Jesus Boy láàrin lórí YouTube? Jesus Boy JESUSBOI. I ní kí n ṣe wá. Tá a bá fi máa padà dé a wà tẹ̀síwájú ní ọ̀rọ̀ tá à ń sọ ẹ má ti lọ síbi kankan ẹ̀fẹ́ pọ̀ lórí ètò tèní ìṣàṣekí ni ẹ̀rọ a máa tẹ̀lé wa bọ̀ à ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò Ijiroro òwúrọ̀ lórí Startimes Television Yorùbá tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí níbi táwa wà tá a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà bẹ́ẹ̀ dẹ́rẹ́ àlejò mi wọ́n ṣe wà ń kalẹ̀ wọn dípẹ́ àlejò mi ẹ kú kalẹ̀ ẹ ǹlẹ́ ó ga jù òun ní mathematics yìí ó skẹ̀ntì ẹ mọ nǹkan náà ẹ mọ nǹkan ẹ tó sọ tó mathematics bá dé àti ìbéèrè tí mo béèrè ká tó lọlé agbára pé kí ni ṣe sún ẹ̀yìn kí lè sí bára yín nídìí à ń ṣe ewì ní èbó ẹ kọ́kọ́ mu tíì. Èmi náà ti ń wo látẹ̀kàn mo ní bóyá ẹ mu tíì o káàkan fi decorate. ẹ mọ̀ decorate o ẹ dákun. Sọ́yọ̀ lọ. Bẹ́ẹ̀ni. Ó débẹ̀.
tẹ́ bá wà fífẹ́ mú bá wọn. Ẹ já bẹ̀rẹ̀ láti ìdí pé kí lẹ ṣe bára yín nídìí iṣẹ́ à ń kéwì ní ìbò. Lákọ̀ọ́kọ́ náà wọ́n sọ pé mo like poetry, mo like rap songs, àwọn èyí tó jẹ́ gospel mo máa ń gbọ́ jù, tó jẹ́ rap song ewì báyẹn. So mo wá discover pé 2016 yẹn àwọn lines máa ń wá sí mi ní orí. Àwọn lines ìgbà yẹn ijó nìkan mò ń jó, mo máa ń jó àti ẹni crew time ló máa ń jó. So bí mo ṣe máa ń gbọ́ poetry àti àwọn rap songs yìí, àwọn lines máa wá sórí mi, mo máa ń kọ́lẹ̀. Èmi dẹ̀ jẹ́ this kind of person tó jẹ́ pé mo wà stereotype mi like máa ṣe nǹkan púpọ̀ nǹkan tí n bá ti ń ṣe. Bá ti gbájúmọ́. So bí àwọn lines yẹn kàn ṣe ń bọ̀ àwọn lines yẹn flow dẹ̀ make sense. Ọlọ́run ló inspire wọn. Mo ní mi ìfẹ́ ijó tí mò ń jó, mi ìfẹ́ kúrò níbẹ̀ òun ni mo fẹ́ máa ṣe kí n but lines yẹn wọ́n kàn ń wá sí inspiration yẹn kàn ń wá sí. lines ò padà òfin yín lẹ̀. Bẹ́ẹ̀ ni o mo ṣe wá dóòná mo ní máa nǹkan tí mo like ìyẹn AY the rhymer. AY the rhymer òun ló ṣe audio kan báyìí arúgbó ọjọ́ that is greater than Ọbásanjọ́. Mọ̀ pé àwọn audio yẹn ti pẹ́, so mo like máa yẹn, mo máa ń gbọ́ máa yẹn dáadáa. So bí àwọn lines yẹn wá ṣe ń wá bá mo wá gbàdúrà nípa ẹ̀ pé tọ̀ Ọlọ́run ijó tí mò ń jó yìí torí ijó yẹn anything tí máa ṣe mo máa ń like máa dìmú ṣe mí kí mi like máa wà distracted also. So mo ṣáà gbàdúrà nípa ẹ̀ Ọlọ́run wá fi hàn mí pé like ẹ rántí 5 talent àwọn talenti tí master fún wọn wá ní o ti multiply ẹyọ kan tó ń fún mi ijó yẹn, so o ti wá multiply o ti di another line yẹn o ti di méjì rhymes poetry o ti di yẹn pé can go ahead bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. And mo kọ́kọ́ record àwọn section kan mo send ẹ̀ àwọn èèyàn like first performance tí màá ṣe ní church ó yà àwọn èèyàn lẹ́nu the way people accepted it bọ́n ṣe gbà it was so massive and I was wowed. Tẹ́ńtà kan fi ń ṣe ṣeré ìmọ̀ tí ń di òun náà ni. Bẹ́ẹ̀ni bí o bá ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn bá ṣe bẹ̀rẹ̀ ẹ tó mọ̀ ìgbà yẹn mo dẹ̀ ṣe wá school bá ṣe bẹ̀rẹ̀ ẹ tó mọ̀ wọ́n invite mi kí wọ́n minister níbí so bá ṣe bẹ̀rẹ̀ gbogbo ẹ náà nìyẹn. Bí gbogbo ẹ ṣe bẹ̀rẹ̀ nìyẹn níbi ọdún 4 náà sẹ́yìn. Iṣẹ́ kọ́mẹ́dì wa ń kọ́ báwo lè ṣe tó wá bára yín nídìí iṣẹ́ kọ́mẹ́dì. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé kọ́mẹ́dì yẹn actually ewì tí mò ń ké another way of comedy tó ni. Anytime tí máa ń kéwì yẹn àwọn èèyàn máa ń rẹ́rìn, ó máa ń funny sáwọn èèyàn, ó máa ń amuse àwọn èèyàn gan, àwọn náà máa ń rẹ́rìn. So and another thing different concept tí wọ́n wá sí mi ní orí oyè yín different concept tí wọ́n wá sí mi lórí tó bá ṣe irú kíní at the end of the day there is no way I could express myself pẹ̀lú àwọn inspiration tí mo ń get some kì í ṣe poetry another comedy ni oyè yín torí ẹ̀ mo ṣe wá lọ sí Instagram fully. Instagram helped me to express myself. So tí máa ti ní any content báyẹn màá kàn sáré record ẹ̀ màá post ẹ̀. Jù sí Instagram. Kí ni lè tó rí àwọn èèyàn like ẹ̀ wọ́n ń ṣe so bí ti comedy náà ṣe tún ṣe gbàbẹ̀ wọlé nìyẹn kẹ́ tó mọ̀ àwọn èèyàn ti ń sanwó fún service mi online so torí ẹ̀ bí gbogbo ẹ̀ ṣe ń work mọ́ra wọn ni bó ṣe ń di ọ̀rọ̀ sí nìyẹn. Bẹ́ẹ̀ni ẹ jẹ́ kí n tún ẹmú ẹyin lẹ́ni ẹ ṣeun hello ẹ ṣeun gbogbo àwọn tiyín tí wọ́n mọ bí Jesus boy bó ṣe bẹ̀rẹ̀ ẹ ti ń tan ìmọ́lẹ̀ sí bí iṣẹ́ yín tó ṣe bẹ̀rẹ̀. Jesus boy ní bí ọdún 5 sẹ́yìn kí ni ẹ̀yin rò pé
ṣẹ́yìn fi ẹ rò pé ẹ lè sì dé ibi tẹ́ ẹ dé nírú àsìkò tẹ́ wáyé then kí tún ni àwọn nǹkan tẹ́ ẹ ṣe tí ẹ sì fi sáré dé gbogbo irú ibi tẹ́ ẹ ti dé ilé ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà fún ibi tí mo wà ṣùgbọ́n projection mi as at like that 5 years ago mo lérò pé màá ti jù báyìí lọ. But I still thank God fún position tí mo wà nísìn torí àwọn nǹkan míì máa kàn wò I was ibi tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ kí n tó kúrò ńbẹ̀ pé mi ṣiṣẹ́ mọ́ mo fẹ́ focus dáadáa ibi tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ wọ́n recognize me nationwide as the most talented top 3 most talented and that's really amazing tó yẹ kí wọ́n ti invite me kí wọ́n ṣe àwọn kankan and it was really cool for me. Then during the course of this year I was more release poetry album. Lọ́dún yìí. No, that was 2019. 2019. Mo release ẹ ní church mi ní Àkúrẹ́. So and a lot of things sing pé àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ online tó yẹ kó máa ń yà mí lẹ́nu like ọjọ́ kan mo ṣe fídíò kan mo kí ẹnìkan happy birthday mo kí ìyàwó Iben ẹ mọ ìyàwó Iben tó kọ we go dey mo kí happy birthday bí Iben ṣe rí nìyẹn wow this is nice ó repost ẹ not pé ó repost ẹ again ó tún request for account number mi pé kí n send account number mi ó tún send owó sí mi wọ́n wò pé irú calibre èèyàn yìí tó appreciate irú iṣẹ́ irú nǹkan tí mo ṣe tóun náà sì ń kọrin ó jẹ́ gbajúgbajà èèyàn tó wá like nǹkan tí mo ṣe báyìí ó tún wá inspire me the more oríṣiríṣi bẹ́ẹ̀ àwọn ẹlòmíì màá ṣe iṣẹ́ mi fún wọn wọ́n á tún san double owó tó yẹ kán san fún mi torí pé wọ́n like nǹkan tí mo ṣe so oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ tá a tún ṣe MC náà ó yẹ pé wọ́n máa invite me kí wọ́n ṣe MC event MC wedding adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá fún ibi tá a wà and the future is even brighter. bẹ́ẹ̀ ni ọjọ́ iwájú dára ó dára lọ́pọ̀lọpọ̀ Jesus boy àti ń sọ àwọn tó dùn láti gbà tẹ̀sí wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí náà láti bí ọdún 5 sẹ́yìn kí ni àwọn nǹkan tẹ̀ ti bá pàdé bí àdójúkọ. Àdójúkọ mi àdójúkọ wà àdójúkọ first of all go down low sorry. No, ẹ má di go down low. ẹ má go down low. ẹ má di go down low. So first off. Àbí first of introduction sorry ó yẹ ẹ máa sọ̀rọ̀ ní ìṣe. Okay so ẹ má jẹ́ kí n sọ pé first of mo tiẹ̀ tún ti wá sọ̀rọ̀ yẹn. ó yá first of all. So níbẹ̀rẹ̀ one of the challenges major challenges is finances. One of the major challenges. Ìṣúná owó. Yes bẹ́ẹ̀ni one of the major challenges tí mo máa ní is finances torí ọ̀tọ̀ ni kéèyàn ṣiṣẹ́ ọ̀tọ̀ ni kéèyàn wá fowó promote iṣẹ́ yẹn. Ẹ sọ̀rọ̀ òkè. ọ̀tọ̀ is a different as a matter of fact gan owó téèyàn fi ṣiṣẹ́ kan ó yẹ kó yàn lo bíi times 10 ẹ̀ kó fi promote iṣẹ́ yẹn. promote iṣẹ́. ó yẹ yín. We have a lot of talented people around. Promotion nìkan ni wọ́n rí àwọn èèyàn ò gbọ́ wọn that's just the thing so promotion money to finance the promotion. That's one of the major challenges. Àdójúkọ. So during the course of these 5 years, I was privileged to work with one of the top financial institutions àwọn bank tó lékè jù ní Nàìjíríà. Ẹ má dárúkọ wọn. Mi ì dárúkọ wọn. So wọ́n máa ń during the course tí mo fi ṣiṣẹ́ pẹ̀lú wọn mo wá notice pé ìdí tí mo fi lọ bẹ̀ so that máa lè get owó díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ni láti fi tira yíyan síwájú. Ṣùgbọ́n mo wá discover pé owó yẹn wọlé mo get owó tí mo rò pé màá get but mo wá discover pé ó ti wá ń gba. Kò ní sí àsìkò láti tí wá tó fi ṣe àwọn kìíní yẹn. nǹkan tí mo like àti ṣe so ó tún wá ń gba time mi sá so mo ṣe wá dìgbà kan mo wá ní tọ̀
ẹnìkan ló sọ pé don't lose yourself in the process. Bẹ́ẹ̀ni. So in the process of looking for the money to support yourself, don't lose yourself. Má pàdánù gbogbo talent. Mo fi sọ pé tọ̀ ká súnmọ́ ẹ̀yìn díẹ̀ ká focus lórí business àtàwọn nǹkan tá à ń ṣe tó tún máa fún wa láyè. That's one of the challenges. Another challenge ni pé. Ẹni sùúrù tá a fi lọ sí another challenge. Ẹja tó jọ sáré dé òkè lọ́hùn ká lè fi ẹsẹ̀ rájò díẹ̀. Kí lẹ tún fẹ́ ká lọ wò nílé ká fi ẹsẹ̀ rájò. Bóyá tẹ́ bá lọ sí page mi ẹ lè rí àwọn skit mi tó máa pa yín lẹ́rìn. Ká lọ wo skit ṣé wọ́n wà lórí YouTube. Wọ́n wà lórí YouTube, wọ́n wà lórí Instagram page. Ó dà àlejò mi ní ká lọ tó wo ọ̀kan lára àwọn iṣẹ́ wọn tí wọ́n ti ṣe ká tó fi sinmi díẹ̀ nílé. Tá bá fi máa padà dé a máa tẹ̀síwájú náà ọ̀rọ̀ tá à ń sọ. Ẹ̀yin ará ilé ẹ̀ máa ti lọ síbi kankan á padà bọ̀. Ojiroro wúrọ̀ lẹ́ṣẹ̀ wa lórí Kaftan television Yorùbá ti yín pẹ̀lú mi mọ́ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ola Onabajo títí fẹ́ yín àti àlejò mi Jesus boy ọkọ̀ gbòógè lára àwọn akéwì ilẹ̀ tí wọ́n ké tí wọ́n lọ́nà àrà bẹ́ẹ̀ dẹ̀rẹ́ wọ́n tún jẹ́ gbajúgbajà aderinposonu wọ́n sì wà ń kalẹ̀ wọ́n wà ní tipi àlejò mi ẹ̀kú kalẹ̀. Ẹ ṣé gan ma. Ǹlẹ́ o tiẹ̀ jẹ́ ká tiẹ̀ à ń gbà àwọn àdójúkọ lọ kó tó di pa lọ sílẹ̀ agbára ṣùgbọ́n ẹ tiẹ̀ kọ́kọ́ dá wa lára yá dẹ̀ ká tó tún kọjá sínú àdójúkọ tá à ń gbọ́ lọ. Ẹ mọ̀ pé mo máa ń like máa advice àwọn èèyàn. Ó dà. Mo dẹ̀ máa ń pa àwọn òwe kankan tó máa ń fọ́nì sáwọn èèyàn. Ẹ sì á wò. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la fi ń jẹ local rice ká má bàa pàkúta. Kò yé ṣòwò yẹn yé báyìí. Ó ti ń yé mi bọ̀. Ẹni tó bá ń fagídí jẹ local rice bóyá ebi ń pa ẹ́. Yóò mọ̀ ọ́rọ́ ni. Fagídí jẹ local rice. Yóò mọ̀ ọ́rọ́ ni wáyín. Wáyín. A máa yọ owó òkúta yẹn mi. So ìdí tó àwọn àgbà fi sọ pé ẹ̀sọ̀ pẹ̀lẹ́. Àwọn àgbà yín wo ló sọ? Àwọn àgbà tó gbé fún mi. Àwọn àgbà tó gbé fún mi. Àwọn àgbà orí Instagram ló sọ yẹn. Ẹyẹ jù kan ti fún wa. Àwọn àgbà náà ló tún sọ pé. Àwọn àgbà ṣàrógùn lé ní. Ẹni tí ò bá lówó lọ́wọ́ kì í bọ́mọ ẹlẹ́yin ṣeré òkúta. Ẹni tí ò bá lówó lọ́wọ́ kì í bọ́mọ ẹlẹ́yin ṣeré òkúta pé sọ́kò òkúta tó bá lọ fọ́ ẹyin dànù tọ̀ ó kò tiẹ̀ nìyẹn. Then mo máa ń like àwọn òwe kan wà ní èdè Yorùbá èdè Gẹ̀ẹ́sì tèmi máa ń sọ pé tá bá fẹ́ follow àwọn òwe ká máa rọra o. Irú àwọn inspirational speakers tó bá fẹ́ sọ̀rọ̀ wọ́n á ní the journey of 1,000 miles starts with a step. Wọ́n ṣe sọ́nà. Mo máa ń sọ fáwọn èèyàn ó jẹ́ gbé kẹ̀kẹ́ napep. Gbé kẹ̀kẹ́ napep if not ẹsẹ̀ máa rò yálà ìyá ẹ̀ o kó tó débi tó lọ. So the journey of 1,000 miles ó wá ní torí pé wọ́n ní ó start with a step. O wá rí kẹ̀kẹ́ náà o wá gbé kẹ̀kẹ́ náà pé àdúgbò gbọ́kadà kó gbé jet kó gbé jet kó lè bá a fò ẹsẹ̀ náà máa gbọ́. Wisdom lèyàn kéèyàn wọn lọ bó ní àtẹ́lẹsẹ̀. Ẹ kú iṣẹ́ àlejò mi ẹ ń tẹ̀síwájú ní àwọn nǹkan tó dàbí àdójúkọ nídìí iṣẹ́ yìí. Ẹni ẹlẹ́ẹ̀kejì ẹ ti sọ ìyọkàn fún wa ẹni ètò ìṣúná owó ó máa ń jẹ́ àdójúkọ. Ẹlẹ́ẹ̀kejì náà ni pé orúkọ mi yìí Jesus boy tí mò ń jẹ́ dó àwọn èèyàn máa ń like nǹkan tí mo máa ń ṣe online so but ìgbà míì tí àwọn èèyàn kan ti sọ fún mi pé kí n change orúkọ yẹn but mi kò wù mí kí n change ẹ̀ ó yẹ àwọn nǹkan kan wà tó jẹ́ pé like bí mùsùlùmí tó bá rí content mi ó lè má fẹ́ follow mi a rò pé Christian nìkan so irú àwọn nǹkan báyẹn bọ́ èmi ò ní kò wù mí kí n change ẹ̀ ṣé yẹn kò wù mí kí n change ẹ̀ mo ti rá àwọn èèyàn ti advise mi pé kí n change ẹ̀ wọ́n á ní
the best thing ni ká dorúkọ mi sí òkè kí n change ẹ̀yìn kò wá láti inú ọkàn mi. Láti inú ọkàn yín ó dàbí àdójúkọ lápá tiẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ẹ̀ ń ṣe adẹ́rìn-pòṣónú ẹ̀ ń kéwì ẹ̀ ń jó ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ṣé ilé ìtẹ́sí wa ń ṣe akéwì àti adẹ́rìn-pòṣónú yìí ṣé ó ti wá gba ijó lọ́wọ́ yín pátápátá? Actually báyìí ó ti gbà ṣùgbọ́n à ń tà àti gbà padà. Oye bí eléyìí ṣe wọlé a fẹ́ jà gbà padà kò tí ì yọ lọ́kàn wa torí mo ṣì ní mo like ijó gan ó wù mí kí n ní academy ijó but since àtìgbà tí mo ti bẹ̀rẹ̀ ewì yìí àti comedy àti gbogbo ẹ̀ mi ì ráyè dáadáa fún ijó yẹn. Kò sáyè fún ijó mọ́ dáadáa. A ní crew kan gbà kan a pè ní Greater Than David a máa ń jogun a máa ń lọ sí program gidi gan but since mo ti bẹ̀rẹ̀ then relocation iṣẹ́ gbogbo àwọn kinní wọ̀nyẹn ó ti gbà bọ̀ ṣùgbọ́n a ní èròǹgbà ọkàn mi ní kí n gbà padà kójọ máa lọ ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́. Iṣẹ́ yín tí ẹ wá ń ṣe yìí kí ni ẹ̀yin wò pé ó lè jẹ́ ìwúlò ẹ̀ àmọ́ pé ìwúlò ẹ̀ pọ̀ fún ẹ̀yin but fún àwọn èèyàn láwùjọ kí ni àwọn ìwúlò ẹ̀ pọ̀ o. Inú mi máa ń dùn àwọn èèyàn máa ń send message sí mi tó máa ń múnú mi dùn. Ọjọ́ kan mo ṣe fídíò kan mo kàn ṣe post ẹ̀ ènìyàn kan message mi ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Kí ló wà nínú fídíò náà? Kò sí kankan like 10 seconds video kò sí kankan tí mo ṣe mo kàn fídíò ara mi pé ìgbà yẹn mo ní irùngbọ̀n díẹ̀ so mo kàn fídíò ara mi pé bàbá ó ṣe mistakenly fárùngbọ̀n mi àpábí so mo kàn show expression yẹn pé ó ti fárùngbọ̀n mi lọ so just that video lásán ṣé o mọ̀ pé it brought somebody out of depression just that video and many more of it like that tó jẹ́ pé àwọn èèyàn ó máa ń múnú àwọn èèyàn dùn ẹ gbọ́ pé inú mi tó bàjẹ́ lónìí different comments pé bí mo ṣe rí fídíò yìí inú mi dẹ̀ thank you for making me laugh today oríṣiríṣi then tí máa ń kéwì ní programs tí máa ń lọ fún àwọn programs tí máa ń kéwì mo máa ń rí heart of worship like ó máa ń inspire worship in the heart of people. Ẹ sì máa tún kéwì fún wa gan kẹ́ tó kúrò lórí ètò ilé ni ẹ jẹ́ nítorí àsìkò mi ń sáré ẹ jẹ́ ń tún bèrè àwọn nǹkan tí Jesus boy tẹ́ ń ṣiṣẹ́ lé lórí. Mo ní presently báyìí mo ń put out more content online ṣe àwọn mo ń promote YouTube and Instagram page mi so because ibẹ̀ ni most of the people that man reach most of the people then I'm working on mathematics the second one so torí mo fẹ́ bèrè pé èyí tí a lọ wò lẹ́yìn ń kọ́. That's alákọ̀ọ́kọ́ nìyẹn album alákọ̀ọ́kọ́ nìyẹn so I'm working on the second mathematics mo ń gather àwọn then the concert too. Ẹ tún máa ń ṣe concert. Bẹ́ẹ̀ máa ń host concert lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ tún ṣiṣẹ́ léyẹn náà lórí. Jesus boy agents àríbèrè irú mathematics tàrí wò lẹ́ǹkan yẹn inspiration wo ló wà behind it? Inspiration tó wà behind it actually mechanical engineering mo kà ní school. Nílé ìwé? Ní Federal University of Technology ní Àkúrẹ́. Mechanical engineering gangan ni mo kà ṣùgbọ́n kí n sọ pé
mi ṣe mechanical engineer. Ẹ ṣe mechanic. Mi ṣe o. Ó dàbí bọ̀dá mi kan tóun náà ka mechanical engineering. Bàbá ti ní mechanic inú á bí I'm an engineer. Àbí. So mi ṣe mechanic. So knowledge tí mo gather láti school yẹn, mathematical knowledge tí mo gather láti school, engineering knowledge, engineering terms tí mo gather láti school, mo máa wá ń fi sínú rhymes mi. Oyè yín, mo máa ń fi sínú rhymes mi, máa fi sọ̀rọ̀. Á dẹ̀ ní ìtumọ̀. Á dẹ̀ ní ìtumọ̀. Oyè yín, so àwọn gbogbo calculation tó wà ní mathematics, gbogbo ẹ̀ mo wá jump pọ̀. Ẹ̀yin kó pọ̀ ti yín. Pé owó bá ṣáà tiẹ̀ wúlò ní apá ibi báyìí, ó ṣáà tiẹ̀ tún wá wúlò ní apá bí. So ara nǹkan tó jẹ́ kí n ṣe mathematics nìyẹn. Torí àwọn most of the things ó ń sọ̀rọ̀ nípa àwọn mathematical terms máa ń lò nílé ìwé and how it cannot be compared to God. Oyè yín. So like mo máa nínú statistics wọ́n ní mean wà, ó ní kíní kan tá máa ń pè mean àwọn tó bá ṣe mathematics. So mo wá sọ pé ṣé lè find the mean of God the Father, Son and the Holy Spirit. Irú àwọn nǹkan kan báyẹn, so ó ń lápapọ̀ tó fi di mathematics pẹ̀lú àwọn orin míì pẹ̀lú àwọn rap song mi 11 track album mi. 11 track. Ṣé kí n ṣe rap lẹ ṣe máa kà fún wa bí ewì àti ẹ̀mú ìdáàmú àsìkò wa ó ti sáré lọ. Ẹ̀yin tí ń ṣe báyìí kó tó di pé máa dágbére tán pátápátá. Ẹ bá ń gba àwọn ọ̀dọ́ làǹgbà bíi tiyín báyìí ní àmọ̀ràn ní àbọ̀ ìṣẹ́jú tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn tí wọ́n sì lò. Torí bẹ́yìn ṣe wáyé ẹ ti di alára rín, ẹ ti di entrepreneur fúnra yín, dúró de àwọn ìjọba pé kò bá gbà mí síṣẹ́ mi ní ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìmọ̀ràn mi fún àwọn ọ̀dọ́, mo máa ń sọ kinní kan, mo ní má dúró sójú kan. Má dúró sójú kan. Most of the people wọ́n máa ń ní mi ìríyàn help me. Humorously mo máa ń sọ pé I don't think I've ever made that statement pé mi ìríyàn help me pé kíni ṣé o ti help ara ẹ náà. Ṣé o ti help ara ẹ náà. Má dúró sójú kan. Téèyàn bá tá máa ń lọ síbì kan báyìí tí gbogbo wa dẹ̀ ń dúró de free ride, tí free ride lè dé ó dẹ̀ lè má dé. Ọ tó bá ń fẹsẹ̀ rìn lọ díẹ̀ ó bẹ́ pé yá free ride lè pàdé ẹ lọ́nà kó gbé ẹ débi tó ń lọ. So má dúró sójú kan pé ìwọ tó ń kọrin tó ń ṣe anything ó dẹ̀ tí ṣe nǹkan tá a lè fi sọ pé lágbájá iṣẹ́ tó ti ṣe lélẹ̀. Ṣé àwọn èèyàn tó bá fẹ́ help ẹ ṣáwọn náà máa wá wọlé tọ̀ ẹ wá ní pé aṣọ morin kan ta ló fẹ́ máa. wọ́n mọ̀ pọ̀ jáde lọ́fẹ̀ẹ́. For example báyìí Ọlọ́run náà kọ́ ló rán yín sí mi ní bẹ́ẹ̀ ṣe rí content mi. Bẹ́ẹ̀ni. Náà ni ló jẹ́ àpè yín wá sórí ètò. So Ọlọ́run máa send olùrànlọ́wọ́ ṣùgbọ́n má dúró sójú kan. At every interval make sure you are taking a step forward. Má dúró sójú kan. Ọ̀rọ̀ rẹ̀ gbogbo ìṣẹ̀ wà ní ìjọ̀dọ̀ ìṣàgbàlagbà ọ̀rọ̀ ni wọ́n ní àmọ́ dúró ká ṣáà máa gbé ìgbésẹ̀ kan síwájú àti síwájú sí. Irú ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní o fẹ́ lọ sí ibì kan o sì ń wá ọkọ̀ tí ó gbé ọ dúró ń bẹ̀ bó bá ti rìn síwájú bó tiẹ̀ wá rẹ́ni gbé ọ owó tó ṣe wá wọkọ̀ ọ̀hún yóò ti dínkù. Ó túmọ̀ sí pé ká má dúró ká máa tẹ̀síwájú ní gbogbo nǹkan tá a bá ṣe. Jesus by àsìkò mi ti sáré ẹ jẹ́ fún yín ní àǹfààní ẹ bá mi sọ gbogbo ibi tí àwọn aráalé tí wọ́n ti lè bá yín pàdé lórí ẹ̀rọ ayélujára yín Instagram o Facebook o YouTube o Twitter o. Mo wà ní Instagram mo ti wà active jù. Mo wà ní Instagram @jesusboy_ JESUSBOI_ then YouTube Ayọ̀délé Jesus Boy. Then Facebook náà Ayọ̀délé Jesus Boy. Àwọn tán bá ní ọ̀rọ̀ tó dáa tí wọ́n fẹ́ bá yín sọ wọ́n á wá yín lórí Facebook wọ́n á wá yín lórí Instagram yín Jesus Boy lórí Instagram àbí lórí gbogbo ibi tí ẹ ti lè bá àlejò mi pàdé wọn náà ni wọ́n ti ṣàlàyé
fún wa lénìí. Oníyanṣẹ́ ọlọ́kàṣe gbogbo yín tàjọṣe tó ti ní gbogbo yín pátápátá là ń kí pé ẹ ṣeun gan ni. Orúkọ tèmi ò tí ì padà Ola Onabajo ni mò ń jẹ́. Ayálúwa ṣeun ńlá fún mi aláṣàkẹ́ ti yín gangan. Tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá èmi náà sọ @Onabajo Ọláwálé lórí Facebook, lórí Instagram, lórí YouTube, lórí Twitter @Onabajo Ọláwálé ni. Tó bá dé orí Kaftan Television Yorùbá lẹ ti fẹ́ bá a sọ̀rọ̀ @Kaftan TV Yorùbá. Ẹ tẹ gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa pátápátá gbogbo ẹ̀ náà la máa rí ń bẹ̀. Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní kò kí ń dùn kó pọ̀ sókè òun náà ní ọgbọ̀gẹ̀. Ṣùgbọ́n káwa tó wá sọ pé ó dòwúrọ̀ Jesus boy wọ́n fẹ́ ráàpù fún wa. Ṣé ráàpù lẹ fẹ́ mú àbí ewì ẹ̀ mú kan lẹ́rọ̀ ká máa fi yẹn dágbére. I do not take this God for granted, for he doesn't forsake the righteous, neither does he leave his own grounded. Bẹ́ẹ̀ni. May his name alone be exalted, the one who killeth and maketh alive, yet none can accuse him of murder. Àpáta ayérayé, our most solid rock, surely is better in swagger than Senator Dino Melaye. See, he reigns till eternity, yet doesn't need publicity to gain popularity. Bẹ́ẹ̀ni o. The one with the most superior identity. As a matter of fact, his versatility is raised to the power of his identity, which tends to infinity with an outrageous efficiency. Ọba mímọ́, ọba mímọ́, ọba tí ń gbé níbi àìmọ̀ṣeun mímọ́. Òrọ́mọ níṣẹ́ fàyàtì tó bá ránmọ níṣẹ́ tán, á tún sọ fọ́mọ pé keep the change. Kábíyèsí. Àràgbá yamuyamu bàbá àgbà tí ń bẹ lábà tí babalá kú anybody ò ṣe bá fi gagbága. Àtọ̀. Thank you very much. Ẹni sùúrù àtẹ̀rẹ̀ thank you. Ẹ̀yin gan ẹ̀ta yín ló yẹ ká kí thank you. Kẹ́ ẹ̀ tó lọ ẹ ráàpù fún Kaftan Television Yorùbá. Àti ìjíròrò òwúrọ̀ ìṣẹ́jú kan. Kaftan TV Yorùbá náà ń pè bí ìjíròrò òwúrọ̀ náà tún ń pè bí. Ó yá ẹ ráàpù fún wa ní ìṣẹ́jú kan ká ti máa fi ṣe bye bye. Kaftan. TV. Kaftan. Ẹ máa sọ pé Kaftan. Kaftan ní kémi mọ̀ wí. Kaftan. Ẹ̀yà. Kaftan. Best TV. Kaftan. Kò lẹ́ni méjì. Kaftan. The best. Kaftan. Kò máa sẹ́ni bíi Kaftan. TV tó lálùkù. Kaftan. TV tó lẹ́nu pa. Kaftan. Ṣàprápra TV. Kaftan. Ṣàprápra TV. Ó lẹ́nu dákú. Kaftan. Kaftan lórúkọ ẹ̀. Kaftan lórúkọ ẹ̀. Kaftan lórúkọ ẹ̀. Ọ̀gá Kaftan ni o. Ti Kaftan lẹ̀sìn ẹ̀ mọ̀ ṣe ti ìjíròrò òwúrọ̀ ń bí ẹ̀ bá padà wá. Alẹ́ àríjù báyìí lọ lórí ètò ó dàbọ̀ ó ti gbà kan náà. Ẹ bá ń jọ̀wọ́ ẹ pé. Ẹ ṣé gidi gan. Thank you very much. Bye. Bye.